ó ní àmì yóò farahàn lójú ọ̀run ṣe rí ní oṣù kẹrin yìí àwọn àmì tó wà lójú ọ̀run ó ní ṣe pẹ̀lú ire fún àwọn ènìyàn kan ṣe rí àwọn tí wọ́n bá ń ṣe transportation business. Bẹ́ẹ̀ ni between now and August window yẹn ṣí fún wọn láti orí ọ̀fẹ́ yẹn ṣí láwọn tó bá ní interest ṣe rí àwọn tí wọ́n bá ń ṣe online business ní àkókò yìí wọ́n máa rí èrè ní àkókò yìí tó bá di April 21 ṣe rí àwọn tó máa ń ṣe betting jackpot gamble chance wà pé there is high chance pé they are going to win something. Ní àwọn àmì ẹ̀yin lẹ béèrè àmì ojú ọjọ́. àwa la béèrè ẹ máa sọ. Sọ àwọn àmì tí ó farahàn nínú oṣù kẹrin yìí ìyẹn tọ̀run àti ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ nínú ayé. Nínú àwọn àmì yẹn náà dẹ̀ tún wá ni pé iná ṣẹlá òjò ti ń dé báyìí o bọ̀ iná máa ṣẹlẹ̀. Iná náà ó tún wáyé. Iná náà máa wáyé. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó free láti follow anybody. Ó free láti campaign fún anybody. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́ mi náà free láti campaign fún anybody tó bá wù yín ṣùgbọ́n kinní kan ni ẹ dì mú o. Bó ṣe wù kó lọ tó bá jẹ lọ báyìí ó máa padà wá. Nàìjíríà sì máa pín Yorùbá nation dẹ̀ máa dúró ìyẹn dá dúró gédéǹgbé. Ọlọ́run dẹ̀ sọ wípé ó ní Yorùbá nation ó ló dájú bíi pé ká sọ pé oòrùn yóò yọ. Tó sì jẹ́ pé yóò yọ ọ̀sọ́gbọ́n ẹ̀. It's as certain as the breaking of a new day. Ẹ dì mú ẹ má gbàgbé. So ẹ jẹ́ kí kálukú ṣe léyìí tó bá wù ú. Bíbélì ní kí olúkúlùkù ó ṣe bó bá ṣe pinnu lọ́kàn rẹ̀. Ó ní kì í ṣe àrójúṣe àbí àfipáṣe. Ẹ lè fipá mú ẹnikẹ́ni pé you have to be part of Yorùbá nation. It is never and can never be enforced. So ẹ gbàgbọ́ Yorùbá nation ń bọ̀ ẹ jẹ́ kẹ́ni tó bá fẹ́ campaign ó campaign fún ẹni tó bá wù. Àkókò yẹn ń bọ̀ lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ní ọjọ́ kan nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wà ní ilẹ̀ Egypt tí wọ́n ń gbé Góṣẹ́nì. Mósè ó máa ń wọlé tọ̀ Fáráò sẹ́mọ̀ ẹ má gbàgbé o pé wọ́n jọ jẹ wọ́n jọ mú o. Bẹ́ẹ̀ni. Ṣé rí ojú tẹ̀yin fi ń wo ọ̀rọ̀ yìí yàtọ̀ sójú tèmi fi ń wò. Wọ́n jọ jẹ wọ́n jọ mú ọmọ àfin ni. Àwọn Yorùbá náà dẹ̀ sọ pé kò sẹ́ni tó mèdè àyàn bí ò sẹ́ni tó bá mú kọ̀ǹgọ́ ẹ̀ dání. Bẹ́ẹ̀ni. Ṣé rí ẹni tí ó fọhùn láàfin Ọlọ́run ó wá ọ̀nà kan láti rèsì ẹ̀ láàfin ó lè jẹ́ ẹrú ẹ wo Dáfídì. Dáfídì máa jọba ṣùgbọ́n ó ti ṣe kíni láàfin rí. Ó ti sọ ọmọ ọ̀dọ̀. Ó ti sọ ọmọ ọ̀dọ̀. Bọ́ba bá ṣi wèrè bọ́ba bá fẹ́ ya wèrè láàfin. Òun ní kọrin fún. Òun ló máa kọrin torí ọba ó fi pè. So ẹ̀yin náà ò mọ̀ bóyá Ìgbòho náà fẹ́ kó rí ọba náà tó kó rí ọba ó pé kó yá ní Ọlọ́run sọ fèmí pé kò sí nǹkan ní abẹ́ oòrùn tí ó yẹ Yorùbá nation. The Yorùbá nation is coming to stay. Mo ní ẹ jí ní ọjọ́ kan ẹ sùn ní ọjọ́ kan ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ dẹ̀ jí ní ọjọ́ kejì ní Yorùbá yóò sì dé country. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé kò sẹ́ni tí ó gba glory yẹn kò sí not even àwọn tí wọ́n ń jà fún Yorùbá nation lọ́wọ́lọ́wọ́. Ohun tí ohun Olúwa ni mo sọ fún yẹn. Ọlọ́run ní àkókò yẹn ń bọ̀ ó ní ṣùgbọ́n òun gangan lòun ó gba ògo òun. Nígbà tí àwọn èèyàn pè pé Sunday Igboho ti tẹ̀lé Tinubu lọ o mo ní kò sí ní tó burú ńbẹ̀. Yes. Anybody lè tẹ̀lé anybody ṣe ẹ̀yin lẹ́lẹ̀mí Sunday Igboho ni. Ó sú wa. Àbẹ́yìn lẹni ọpọlọ tó fi ń ronú. Sunday Igboho lè tẹ̀lé anybody ó lè decide láti tẹ̀lé Kwakwaso lọ ó lè tẹ̀lé anybody. Peter Obi that one is left to individual. Ètò kan ẹ̀yin ni kẹ́yìn ó rán. Eléyìí tọ́lọ́run mẹ́sẹ̀ tọ́lọ́run bá rán fún yín ni kẹ́ ẹ dìmú. Ó ní eléyìí tí ìwọ ti gbàgbọ́ ní kò dìmú ṣinṣin. Ní tẹ́mi fẹ́ kẹ́yìn ó dìmú ni pé Yorùbá nation máa dé ní ọjọ́ kan. Ọlọ́run dẹ̀ sọ pé òun lòun ó gba ògo òun. So ẹ má rò pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìrètí ti fẹ́ ṣákì. Bẹ́ẹ̀ni bí wọn àwọn míì tí ń sọ nìyẹn. Bàbá kan pè mí bàbá ẹ mo ní dáàdi ẹ mọ̀ farabalẹ̀ bàbá ní
mo ní dáàdì kí ló ṣẹlẹ̀ kí lọmọkùnrin yìí lọ ṣe yìí pé gbogbo ọkàn àwọn ni pé káwọn rìtáyà lamẹ́ríkà káwọn wá sinmi sí Yorùbá nation kò sí wàhálà Sunday Igboho pé kànàkànà mà ti já tòǹtò wù ní dáàdì ẹ fọkàn yín balẹ̀ ìgbàgbọ́ nínú Ọlọ́run nìkan ni kì í dójú tì ní. bẹ́ẹ̀ ni ṣé Ayéfẹ́lẹ́ ló kọ ní ọba tí kì í dójú tì ní tó ń lọ pẹ́ yẹ Ọlọ́run nìkan ni kì í dójú tì ní. bẹ́ẹ̀ ni tí ṣe Jésù àjíǹde àti ìyè ẹ má rò pé bóyá ṣẹ́rí mi ò kọ̀ndẹ́mù Sunday Igboho ẹ̀gbọ́n ó tọ́lọ̀ ń sọ fún mi nípa ẹ̀ mo ti sọ yóò gbòmìnira ó dẹ̀ ti gbà a tún ti wà lórí ìkànnì wa lónìí bẹ́ẹ̀ bá sì ti wojú ìwòran yín ẹ ti mọ̀ pé wòlíì tá a gbé wá lónìí òdú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko àtọmọdé àtàgbà ló mọ̀ wọ́n káàkiri àgbáyé mo sọ̀rọ̀ nípa prophet and scientist Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì torí àánú gbà èmi a máa sọ pé wòlíì jẹ́ wòlíì tó mojú ọjọ́ bí ìgbà tá a sọ pé arínúlóde olùmọ̀ràn ojú ọjọ́ ìyẹn ni pé onímọ̀ ìjìnlẹ̀ àti ti sáyẹ́ǹsì pẹ̀lú àṣà wòlíì tí ó bára wọn dọ́gba tí ó gbàgbọ́nú ara wọn ṣùgbọ́n tí bàbá yìí mú papọ̀ tí wọ́n sì fi ẹ̀rí hàn pé tó ara fábà yìí náà ní Fátímà wà lónìí a tún máa gbọ́ tuntun ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ tún gbọ́ nǹkan tí bàbá yìí máa sọ a máa sọ̀rọ̀ nípa àwọn àsọtẹ́lẹ̀ wọn tí wọ́n ti sọ tó sì ń wá sí ìmúṣẹ ní pápápá lásìkò yìí àti lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá tí a mọ̀ sí Yorùbá nation gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àìmọye ẹ̀ ni wọ́n ti sọ nípa ẹ̀ ipò tí orílẹ̀-èdè àwọn tó ń jàjàgbara fún orílẹ̀-èdè Yorùbá wà lónìí gangan bàbá yìí ti sọ ọ́ rí àmọ́ òǹgbàgbé làwa èèyàn la ṣe ní ká tún mú wá sí ìrántí kí gbogbo wa ká lè bá a mọ̀ ẹ wàá bá ń fara balẹ̀ gbọ́ wọn dáadáa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ ń wòye ẹ bẹ̀rẹ̀ sí ní máa pe bàbá lórí pétò ẹ bá ń gbàdúrà o ẹ bá ń ṣọ́nà o ohunkóhun tó bá ti wí fún yín èmi á máa sọ fún yín wípé ẹ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ lákòótán òní ní oṣù títún a wà nínú oṣù títún tí ṣe oṣù April kí ni bàbá yìí ní rí sọ gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ẹ ṣe yún lé ní ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí wòlíì kí ni oṣù yìí dì lọ́wọ́ gbogbo ẹ̀ lẹ́ farabalẹ̀ gbọ́ ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá ti dé orí ètò Pavilion TV pàápàá jùlọ pẹ̀lú prophet and scientist ẹ mọ̀ pé ẹ lè kábàámọ̀ pé ẹ wò ó ẹ farabalẹ̀ wò dáadáa kẹ́ ẹ tún ṣí ẹjẹ́ ọ̀wọ̀ gbòòrò ayé lọ ọ̀yá ẹ má jẹ́ gbà yín lásìkò ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ bàbá wa wòlíì àgbáyé ni prophet and scientist Olúṣọlá Àlàbí wòlíì torí àánú gbà bàbá ẹ máa kú déédéé àsìkò yìí. mo kí yín mo lè kí gbogbo ọmọ Ọlọ́run tó gbọ́ wa jákèjádò àgbáyé lórúkọ Jésù oṣù tuntun yìí yóò múre wá fún wa. àmín. mo ní nínú oṣù yìí lórúkọ Jésù a ó rọ́nà lọ. àmín. mo ní nínú oṣù yìí lórúkọ Jésù a ò ní wọnú ibi lọ. àmín. ìjàmbá òjijì ò ní ṣẹlẹ̀ sí wa o. àmín o. lórúkọ Jésù àtàwọn àtọmọ àtìlé wa a ó rí ọwọ́ Ọlọ́run. àmín Jésù. sí rere a ó rí ọwọ́ Ọlọ́run. àmín. bẹ́ẹ̀ ni yóò rí. àmín. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. tó ẹ ti mọ̀ mo tún máa ń sọ pé bá a bá ti dọ́dọ̀ wòlíì aládùá ẹ ti mọ̀ pé wọ̀dọ̀ wòlíì aládùá náà ni ìlàdé bàbá mo tún kí yín kú ọjọ́ méjì mẹ́ta àsìkò ayẹyẹ ti àjíǹde ti Jésù Olúwa ẹ dákun ibi tá a ti bẹ̀rẹ̀ rèé torí bí nǹkan bá ti wọn tó bá jẹun la fi wé wọn oṣù tá a wà yìí tá a mọ̀ sí oṣù kẹrin oṣù yẹn wọn a máa pè é bọ́yá oṣù Aries àbí ẹ dákun kí ni gẹ́gẹ́ bí wòlíì torí gbogbo oṣù ló wà nínú Bíbélì gẹ́gẹ́ bí wòlíì àtònímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì táwọn èèyàn mọ̀ yẹn sí ẹ dákun kí lóṣù yìí mú lọ́wọ́. ẹ ṣe ẹ já máa fi gbogbo ògo fún Ọlọ́run. hallelujah. orí Bíbélì sọ pé ó ní Olúwa Ọlọ́run ó ní kò ní ṣe nǹkan kan láì ṣe pé ó fi hàn àwọn wòlíì rẹ̀ ìyẹn àkọ́kọ́ Psalm 19 ó ní ọjọ́ dé ọjọ́ ń fọhùn ó ní òru dé òru ń fi ìmọ̀ hàn ó tẹ̀síwájú ó ní kò sí ibì kan tàbí èdè kan ó ní tí a ò gbọ́ ìró wọn ó ní ìró wọn la gbogbo ayé já gbogbo ohun tí Ọlọ́run dá sínú ayé tó jẹ́ natural something tí ì ṣe artificial àtọwọ́ ènìyàn dá gbogbo ẹ̀ ló ń sọ̀rọ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run dá tó ń sọ̀rọ̀ òòrùn máa ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú ayé fún àwọn tó bá ní ìmọ̀ nípa rẹ̀ òṣùpá máa ń sọ̀rọ̀ nínú ayé fún àwọn tó bá ní ìmọ̀ rẹ̀
bẹ́ẹ̀ ni ilẹ̀ á máa sọ̀rọ̀, omi ń sọ̀rọ̀, afẹ́fẹ́ náà dẹ̀ ń sọ̀rọ̀. Nínú àwọn nǹkan tí torí bẹ́ẹ̀ ṣe béèrè pé gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí àti onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì. Bẹ́ẹ̀ ni bàbá. Nínú àwọn nǹkan tó wá jẹ́ pé inú agbára tí Ọlọ́run tún wá fún àwọn èèyàn, nǹkan tí àwọn èèyàn náà tún wá ní agbára tó jẹ́ pé kò sírú rẹ̀ méjì látìgbà tí Ọlọ́run ti ṣẹ̀dá ayé. Wọ́n tún ń pè kan náà ní Great Wall of China, kò tí ì sírú wall bẹ́ẹ̀, eléyìí yàtọ̀ sódi Jericho. Bákan náà àwọn nǹkan tó yàtọ̀ mò ń sọ, mo ti sọ tẹ̀mí, mò ń sọ tara. Bẹ́ẹ̀ ni. Nípa ti sáyẹ́ǹsì, àwòrán kan náà tún wà tí àwọn òyìnbó fi sínú òṣùpá ní about 54 years ago. Ìyẹn náà wà ń bẹ̀. Nǹkan kẹta tó tún yàtọ̀ nínú ayé tá a tún ríru rẹ̀ mọ́, ohun tó ní spacecraft, ọkọ̀ òfurufú tí wọ́n tún rán níṣẹ́ látọdún 1977. Ó sì ń rìn lọ nínú òfurufú títí di àkókò yìí lẹ́yìn bíi 40 something years. Ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ ni. Ta ló ń fún lépo? Ó sì ń rìn lọ́nu afẹ́fẹ́ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ kí n kó ń bẹ̀. Mo fẹ́ sọ nípa àmì ojú ọ̀run. Báwo ló ṣe ní í ṣe pẹ̀lú ayé? Bíbélì nígbà tí Jésù fẹ́ sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé wọ́n ní kí ni yóò ṣe àmì wíwá rẹ̀ gan? Bàbá, ó ní ṣe rígbà tẹ́ ẹ bá ti rí igi ọ̀pọ̀tọ́ tó bá ti ń rúwé. Ó ní ìgbà ẹ̀rùn ṣe kí ni? Ó súnmọ́ etílé nìyẹn. Ó ní àmì yóò farahàn lójú ọ̀run. Ṣé rí ní oṣù kẹrin yìí, àwọn àmì tó wà lójú ọ̀run ó ní ṣe pẹ̀lú ire. Fún àwọn ènìyàn kan, ṣé rí àwọn tí wọ́n bá ń ṣe transportation business. Bẹ́ẹ̀ ni between now and August, window yẹn ṣí fún wọn láti orí ọ̀fẹ́ yẹn ṣí láwọn tó bá ní interest. Ṣé rí àwọn tí wọ́n bá ń ṣe online business ní àkókò yìí wọ́n máa rí èrè. Ní àkókò yìí tó bá di April 21, ṣé rí àwọn tó máa ń ṣe betting, jackpot, gamble, chance wà pé there is high chance pé they are going to win something. Ní àwọn àmì, ẹ̀yin lẹ béèrè àmì ojú ọjọ́. Àwa la béèrè, ẹ máa sọ. Sọ àwọn àmì tí ó farahàn nínú oṣù kẹrin yìí, ìyẹn tọ̀run àti ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ nínú ayé. Nínú àwọn àmì yẹn náà dẹ̀ tún wá ni pé iná ṣẹlá òjò ti ń dé báyìí o, bọ̀ iná máa ṣẹlẹ̀. Iná náà ó tún wáyé. Iná náà máa wáyé. Àwọn àmì ojú ọjọ́ nìyẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín ní ìpínlẹ̀ Èkó. Mo rí i pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tó máa fa gridlock. Tráfíkì tó ṣe pé bẹ́ẹ̀ gba woro gan ò ní ṣe é gbà sí woro. Gbogbo ẹ̀ máa dé pa. Ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí. Ó wá lè má jẹ́nu oṣù kẹrin yìí, but ó máa ṣẹlẹ̀. Oṣù yìí gangan ni àmì yẹn ti farahàn. Mo dẹ̀ ti sọ lórí ibì kan pé ṣe rí gbogbo àwọn tó máa ń gba láti 7up ní Aláùsá ní express yẹn títí dé sáìdì Arépo ní tabakọjá Ọ̀nàmọ̀wé ọ̀nà Ìbàdàn express road ṣá. Kì í ṣe bí mo ṣe sọ ọwọ́ yẹn, ọ̀kan wà níbẹ̀ Ọ̀tẹ́dọ́lá bridge, káwọn èèyàn gbàdúrà. Mo rí multiple car crash, multiple accident ó wà lójú ọ̀nà yẹn kí àwọn èèyàn gbàdúrà dáadáa. Ní ọ̀sẹ̀ tó kọjá nínú àsọtẹ́lẹ̀ Ọlọ́run ní sọ fún wọn pé ẹ gbàdúrà lórí ọ̀rọ̀ àwọn ọmọ school. Ẹ lọ wò ohun tí mò ń sọ online o. Ọlọ́run sọ fún mi pé before April 4, ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní April 1st. Àwọn ọmọ school bíi 30 ni wọ́n bá kú dànù lọ́jọ́ kan ṣoṣo. Gáàsì leak lẹ́gbẹ̀ẹ́ school wọn. Àwọn ọmọ tán rọ̀ṣì lọ sí hospital àti ẹ lọ wò nínú ìwé ìròyìn àti àwọn ọ̀gá bíi 30. Ọlọ́run ti ní ká máa gbàdúrà yẹn bíi 2 weeks ago la ti ń gbà pé before April 4, on the 4 of April ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀. So àwọn ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ní àwọn àkókò oṣù kẹrin yìí àwọn ni mò ń sọ yẹn. Bọ́tẹ́ bá ṣe ń sọ̀rọ̀ lọ màá máa sọ àwọn ìṣẹ̀lẹ̀ mi ṣe lágbàáyé kí àwọn èèyàn gbàdúrà against hurricane, ìjì líle tó lè mú kí ilẹ̀ máa tó lè fẹ́ fa earthquake, ìjì líle tó lè máa mú kí àwọn èèyàn kan wà homeless. I saw something like that tó lè lead to homeless fún àwọn èèyàn. Tí wọ́n da láìnílé lórí. Tí wọ́n nílé lórí mọ́. So káwọn èèyàn gbàdúrà ní oṣù kẹrin yìí, wọ́n gbàdúrà dáadáa. Bẹ́ẹ̀ ni.
ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ yìí mo mọ̀ yìí pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ tún láǹfààní ẹ ti ń rí àwọn oore ọ̀fẹ́ àwọn àǹfààní kankan èmi náà ti rí kan tẹ̀ ohun tó kàn dùn mí ni pé mi ì mọ bọ́n ti ń ta jasport àbí kí ni wọ́n ń sọ wòlíì ti sọ pé àbí bàbá àjẹ̀bú àbí ìyá àjẹ̀bú ni wọ́n ń ta ṣùgbọ́n ohun tí mo mọ̀ èmi náà máa ya tan ṣẹ mọ́ torí ọ̀rọ̀ tí àwọn wòlíì bá ti sọ ẹ ti mọ̀ pé tó kọ̀ǹfàmù ni èmi á máa sọ fún yín pé wòlíì tẹ́ ẹ bá pàdé lórí ìkànnì yìí ẹ ti mọ̀ pé irọ́ kò lè gba yín láyé sáàbàdà pàápàá jùlọ prophet and scientist Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì torí àánú gbà ẹ ti gbọ́ nìyẹn ẹ bá wa share ẹ pẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ bàbá lórí ohunkóhun tí ọba ròyìn lójú ọ̀dà èmi ò bẹ́ẹ̀ bàbá ẹ wá jẹ́ ń padà sí àbá mi báyìí ní nǹkan bíi ọdún bíi ẹyọ kan àbí méjì sẹ́yìn ó ti ń lọ bí ọdún kan a máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá àwọn kókó kan wà tẹ́ sọ́gbà yẹn mo wá rántí báyìí láti béèrè wípé ẹni àwọn tó ń sáré Yorùbá nation kìtìkìtì nígbà yìí pé gèǹjẹ lọ́pọ̀ láàrin wọn àwọn ojúlówó wà ṣùgbọ́n àwọn ojúlówó mọra wọn àwọn èèyàn náà sì mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn tí ó gbà yìí tí ẹni tó máa gbà gangan Ọlọ́run nìkan ló sọ pé òun máa gbà fúnra rẹ̀ ẹ dákun ṣé mo wá rí i pé lásìkò tá a wà yìí ọfẹ dà bẹ́ẹ̀ kìíní ìfẹ́ ìjọra wọn torí ọ̀pọ̀lọpọ̀ omi ọkà Yorùbá nation bẹ̀rẹ̀ sí ní jóná jó àjò rẹ̀yìn ẹ dákun báwo ló ṣe jẹ́ tèrí bẹ́ẹ̀. ó ní ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rìn ní bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀nà Ọlọ́run ẹnìkan ò lè mọ̀ ọjọ́ tá a bá ti mọ̀ pé yes ibi tọ́lọ́run máa gbà kọjá ní kì í sọ Ọlọ́run ló fẹ́ gbàbẹ̀ tá a ti mọ̀ pé tí wòlíì bá wọ pé mo ṣú ọ̀sẹ̀ Ọlọ́run ibí ló máa gbà kì í sọ Ọlọ́run ló fẹ́ gbàbẹ̀. bóyá léegun tó fẹ́ gbàṣọwọ́. ó lè jẹ́ pé ó ti ní bóyá Òṣùgbó àbí nǹkan kan tẹ́ ẹ ti gbé kalẹ̀ tó fẹ́ tẹ́ ẹ ti mọ̀ pé kìíní tá a bá sá báyìí kìíní yọ gbà báyìí jáde 2+2 4 ló máa mú. Ọlọ́run ó ní bí ọ̀run ṣe ga ju ayé lọ bẹ́ẹ̀ lè ro mi ṣe ó yàtọ̀ sí ti kò jọra wọn. ohun tí Ọlọ́run sọ fún mi rè lè ṣe rí Yorùbá nation àti bẹ̀rẹ̀ mo ti ń sọ ṣe nípa ti Sunday Igboho ẹ ti máa ń sọ mo sọ fún nígbà yẹn mo ní ó máa gbòmìnira mo sọ lórí pavilion mo sọ lórí 12 Star ó máa gbòmìnira láìpẹ́ ó dẹ̀ gbà mo dẹ̀ ti sọ rí àwọn tó ń fọ́lò dáadáa mọ̀ mo ní Ọlọ́run sọ fún mi pé kò sí nǹkan ní abẹ́ òòrùn tí ó yẹ Yorùbá nation the Yorùbá nation is coming to stay mo ní ẹ jí ní ọjọ́ kan ẹ sùn ní ọjọ́ kan ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ dẹ̀ jí ní ọjọ́ kejì ní Yorùbá yóò sì dé country ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé kò sẹ́ni tí ó gba glory yẹn kò sí not even àwọn tí wọ́n ń jà fún Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ ohun tí ohun Olúwa ni mo sọ fún yẹn Ọlọ́run ní àkókò yẹn ń bọ̀ ó ní ṣùgbọ́n òun gangan lòun ó gba ògo òun nígbà tí àwọn èèyàn pè pé Sunday Igboho ti tẹ̀lé Tinubu lọ o mo ní kò sí ní tó burú ńbẹ̀ yes anybody lè tẹ̀lé anybody ṣe ẹ̀yin lẹ́lẹ̀mí Sunday Igboho ni àbẹ́yìn lẹ́ni ọpọlọ tó fi ń ronú Sunday Igboho lè tẹ̀lé anybody ó lè decide láti tẹ̀lé Kwakwaso lọ ó lè tẹ̀lé anybody. Peter Obi that one is left to individual. Ètò kan ẹ̀yin ni kẹ́yìn ó rán eléyìí tọ́lọ́run mẹ́sẹ̀ tọ́lọ́run bá rán fún yín ni kẹ́ ẹ dìmú ó ní eléyìí tí ìwọ ti gbàgbọ́ ní kò dìmú ṣinṣin ní tẹ́ẹ̀mí fẹ́ kẹ́yìn ó dìmú ni pé Yorùbá nation máa dé ní ọjọ́ kan Ọlọ́run dẹ̀ sọ pé òun lòun ó gba ògo òun so ẹ má rò pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìrètí ti fẹ́ ṣákì. bẹ́ẹ̀ ni bí àwọn míì tí ń sọ nìyẹn. bàbá kan pè mí bàbá ẹ mo ní dáàdi ẹ mọ̀ farabalẹ̀ bàbá ní mo ní dáàdi kí ló ṣẹlẹ̀ bí kí lọmọkùnrin yìí lọ ṣe yìí pé gbogbo ọkàn àwọn ni pé káwọn rìtáyà lamẹ́ríkà káwọn wá sinmi sí Yorùbá nation kò sí wàhálà Sunday Igboho pé kànàkànà mà ti já tòǹtò wù ní dáàdi ẹ fọkàn yín balẹ̀ ìgbàgbọ́ nínú Ọlọ́run nìkan ni kì í dójú tì ní. bẹ́ẹ̀ ni. ṣé Ayéfẹ́lẹ́ ló kọ́ ní ọba tí kì í dójú tì ní tó ń lọ pẹ́ yẹ
Ọlọ́run nìkan ni kì í dójú tì ní. Bẹ́ẹ̀ ni tí ṣe Jésù àjíǹde àti ìyè. Ẹ má rò pé bóyá ṣẹ́rí mi ò condemn Sunday Igboho rárá. Ó tọ́lọ̀ ń sọ fún mi nípa ẹ̀ mo ti sọ yóò gbòmìnira ó dẹ̀ ti gbà. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó free láti follow anybody. Ó free láti campaign fún anybody. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́ mi náà free láti campaign fún anybody tó bá wù yín. Ṣùgbọ́n kinní kan ni ẹ dì mú o. Bó ṣe wù kó lọ tó bá jẹ lọ báyìí ó máa padà wá. Nàìjíríà sì máa pín, Yorùbá nation dẹ̀ máa dúró, ìyẹn dá dúró gédéǹgbé. Ọlọ́run dẹ̀ sọ wípé ó ní Yorùbá nation ó ló dájú bíi pé ká sọ pé oòrùn yóò yọ. Tó sì jẹ́ pé yóò yọ ọ̀sọ́gbọ́n ẹ̀. It's as certain as the breaking of a new day. Ẹ dì í mú, ẹ má gbàgbé. So ẹ jẹ́ kí kálukú ṣe léyìí tó bá wù ú. Bíbélì ní kí olúkúlùkù ó ṣe bó bá ṣe pinnu lọ́kàn rẹ̀. Ó ní kì í ṣe àrójúṣe àbí àfipáṣe. Ẹ lè fipá mú ẹnikẹ́ni pé you have to be part of Yorùbá nation. It is never and can never be enforced. So ẹ gbàgbọ́ Yorùbá nation ń bọ̀. Ẹ jẹ́ kẹ́ni tó bá fẹ́ campaign ó campaign fún ẹni tó bá wù. Àkókò yẹn ń bọ̀ lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ní ọjọ́ kan nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wà ní ilẹ̀ Egypt tí wọ́n ń gbé Góṣẹ́nì. Mósè ó máa ń wọlé tọ̀ Fáráò sẹ́mọ̀ ẹ má gbàgbé o pé wọ́n jọ jẹ wọ́n jọ mú o. Bẹ́ẹ̀ni. Ṣé rí ojú tẹ̀yin fi ń wo ọ̀rọ̀ yìí yàtọ̀ sójú tèmi fi ń wò. Wọ́n jọ jẹ wọ́n jọ mú ọmọ ààfin ni. Àwọn Yorùbá náà dẹ̀ sọ pé kò sẹ́ni tó mèdè àyàn bí ò sẹ́ni tó bá mú kọ̀ǹgọ́ ẹ̀ dání. Bẹ́ẹ̀ni. Ṣé rí ẹni tí ó fọhùn láàfin Ọlọ́run ó wá ọ̀nà kan láti rèsì ẹ̀ láàfin. Ó lè jẹ́ ẹrú. Ẹ wo Dáfídì. Dáfídì máa jọba ṣùgbọ́n ó ti ṣe kíni láàfin rí. Ó ti sọ ọmọ ọ̀dọ̀. Ó ti sọ ọmọ ọ̀dọ̀. Bọ́ba bá ṣi wèrè bọ́ba bá fẹ́ ya wèrè láàfin. Òun ní kọrin fún. Òun ló máa kọrin torí ọba ó fi pè. So ẹ̀yin náà ò mọ̀ bóyá Ìgbòho náà fẹ́ kó rí ọba náà tó kó rí ọba ó pé. Kó yáyọ kọ̀kọ́ di ààrẹ Nàìjíríà náà. So tí èèyàn ò bá súnmọ́ corridor of power ẹ lè mọ tí wọ́n ń ṣe láàfin. Ẹni tí wọ́n bá lọ mú àtọ̀rìn wá tí ò mọ̀ ṣe àfin tẹ́ ẹ bá fi jọba ìlú á bàjẹ́. Àwọn nǹkan burúkú á máa ṣẹlẹ̀. Nígbà tí Jeroboamu tó jọba ó kọ́kọ́ lọ bá àwọn àgbààgbà wọ́n ní ọ̀rẹ́ wa sórí bàbá rẹ ó gbé àjàgà wúwo ó gbé báyìí ló ṣe fáwọn aráàlú báyìí ló ṣe fáráàlú. Ó ní òkè ó tún wá lọ bá àwọn àpẹẹrẹ yín àwọn youth. Àwọn ìdọ́. Ó lọ bá àwọn youth pé ẹ wá báwo ni kí n ṣe wọ́n ní wò ó bàbá rẹ kùmọ̀ ló fi ń ná àwọn èèyàn àkekè ní kò fi tọ́jú àwọn èèyàn. Àwọn ọ̀dọ́ ìlú dájú. Àwọn ọ̀dọ́ sọ fún pé gbá àwọn èèyàn mú níbi tó le. Bí kórópọ̀n. Gbá okùn ẹ̀mí wọn mú. Fìyà jẹ wọ́n. Ó wò títí ó wò sọ́tún ó dẹ̀ tẹ̀lé márùn àwọn ọ̀pẹ́ rẹ̀. Òun náà dájú o. Mósè mo wá padà sórí ọ̀rọ̀ pé bí èèyàn ò bá súnmọ́ àwọn alágbára. Bẹ́ẹ̀ni. Ṣé báwa náà gba Yorùbá nation lọ́jọ́ kan? Ṣé bí Yorùbá nation máa dé lọ́jọ́ kan? Bẹ́ẹ̀ni. Báwọn tí ó wà ní ṣàkóso bí wọn ò bá súnmọ́ àwọn alágbára náà wọ́n á lè máa ṣe wọn. Wọ́n á lè máa ṣe wọn. Bẹ́ẹ̀ni. So ẹ jẹ́ kí Ìgbòho máa ṣe léyìí tó bá wù. Ẹ jẹ́ kí àwọn èèyàn tó wà ju wọ́n kọjá ẹnìkan. Bẹ́ẹ̀ni. Wọ́n kọjá ẹnìkan nínú ayé. So Ọlọ́run máa gba Yorùbá nation. Ọlọ́run sọ pé ó dájú bí ká sọ pé òun ó tún yọ. Gbólóhùn yẹn ni mo dì mú. Ká sọ pé òun ó yọ. Òun sì máa yọ. Kò sí ní tó wù kó lè ṣẹlẹ̀ láyé bóun ò yọ lónìí. Yóò yọ lọ́la. Yóò tiẹ̀ yọ nígbà tí yóò gbé iṣu. According to science gan òòrùn yìí sì ní bóòrùn bọ́jọ́ ṣe ń yọ lòòrùn náà ń dàgbà ló ń dàgbà. Òòrùn yìí sì máa kú lọ́jọ́ kan o. Ìlérí. Ó wà nínú Bíbélì náà nínú ìwé Revelation. Ó ní mo sì rí olóòrùn sì di ẹ̀jẹ̀. Òòrùn máa expand. Sáyẹ́ǹsì náà wá proof ẹ̀ pé tí òòrùn wa bá ti dàgbà ó máa di red giant. Ó ní wọ́n sọ nínú ìwé Revelation pé ó di ẹ̀jẹ̀. Ó máa di red giant. Gbogbo olùgbé ayé ló máa dín bíi frampam. Ó máa dín everybody gbé òòrùn náà máa kú lọ́jọ́ kan. Àwa yóò ti lọ. Òòrùn máa kú lọ́jọ́ kan. Àwa yóò ti lọ wọn lè dín wa. Ṣùgbọ́n ọjọ́ tó òòrùn máa lò ó sì kú 5 billion years. Mo fi mọ̀ pàwọ̀ ó ti lọ. So
ẹ fọkàn balẹ̀ nípa ti Yorùbá nation. ká lọ mọ́kàn balẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa látẹnu prophet and scientist Olúṣọlá Àlàbí wòlíì torí àánú gbà ẹ wo ibi tí wọ́n gbé wa lọ ló nípa ti ẹ̀mí àti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wà gbọ́ wọn tó ọmọkùnrin ni ó sọ fún ọ̀gá ẹ̀ pé àwọn ọmọ ogun nọ́mbọ̀ tó fẹ́ wá bá wa jà yìí ọ̀gá sọ fún pé tó àwọn tó jù wá lọ àwọn tó ó jù wọ́n lọ ẹ mọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ ojú tara lọmọ fi ń wo òun ò fojú ẹ̀mí wò bẹ́ẹ̀ni òun ò fojú ẹ̀mí wò Mósè wọlé tọ̀ Fáráò lọ bẹ́ẹ̀ni inú tiẹ̀ ti bí Fáráò ó ní Mósè ó ní mi ò fẹ́ rí ẹ mọ́ Mósè náà sọ ń Fáráò ó ní látòní lọ ó lò ní rójú mi mọ́ ẹ̀mí yẹn dẹ̀ wọnú Fáráò odidi ọba ẹ mọ̀ pé ara wọn the most civilized country láyé ìjọ ní Egypt jẹ́ bẹ́ẹ̀ni ẹ wá wo ọba wọn ṣe rò pé ẹni tí ò gbọ́n ni kéèyàn dẹ̀ máa wo òkun báyìí kó korí bọnú òkun ẹ̀mí yẹn ló wọnú ẹ̀ ẹ̀mí ikú ló wọ ẹ̀mí ìparun kábíyèsí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá àdèlẹ̀ ìlérí mi àdèlẹ̀ májẹ̀mú mi bó ti wù ogun lè pọ̀ tó àdèlẹ̀ ìlérí mi orin yẹn fún tàwọn Yorùbá nation. tọ́ ẹgbọ́n òun lẹ̀ ń gbọ́ yìí wọ́n ní orin tí bàbá filẹ̀ yìí fún tó gbogbo àwa olólùfẹ́ Yorùbá nation àwa rèé amọ́ra wa bí àṣà arábìnrin kan ó ní gbogbo yín bá fẹ́ ẹ lọ dìbò fẹ́ ní òun yìí Yorùbá nation lòun dìbò fún tòun bẹ́ẹ̀ lèmi náà sọ ìyẹn lédèké tó èmi náà sọ pé èmi náà Yorùbá nation ni mo dìbò fún bẹ́ẹ̀ ni òun mo dìbò fún. ṣé Yorùbá nation náà fẹ́ gbapò tí. àti ń gbapò tí èyí bá ń fà lọ́wọ́lọ́wọ́ ní àjọ àgbáyé à ń dì náà nìyẹn yóò sì jọra wọn gẹ́gẹ́ bí ẹ̀yin wòlíì ṣe sọ pé Olúwa wí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ a sì gbàgbọ́ àwa táwa gbàgbọ́ náà ẹ̀ ládúró wípé anybody ń wọ̀n òṣè ibi táwa tẹ̀ sí iná ẹ̀ là á tẹ̀ sí a sì mọ̀ pé pẹ̀lú agbára Ọlọ́run àti ìpè ẹ̀yin wòlíì wọ̀nyí yóò wá sí mímúṣẹ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ prophet and scientist lórí ohun tó bá ròyìn lójú kí wọ́n bá yín gbàdúrà àwọn máa gbàdúrà fún yẹn láti bá àyànfẹ́ ní sọ́nà wọ́n á sì máa ṣiṣẹ́ wòlíì àṣẹ ìpè àwọn wòlíì pàápàá jùlọ ohun tó ń pè ní ẹ̀bùn àwọn áńgẹ́lì ọ̀nì Ọlọ́run fi rán ó yàtọ̀ sí ẹni tó rán rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rí máa jẹ́ mi ìṣó ó sì ń bẹ́ẹ̀lẹ̀ rẹpẹtẹ ẹ̀já máa tẹ̀síwájú bàbá ǹfẹ́ gbà yín lásìkò torí ọ̀pọ̀ èèyàn ló wà tí wọ́n ń dúró wípé wọ́n fẹ́ rí yín àdúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa pé láti fún wa níwọ̀nba ìṣẹ́jú yìí nínú àwọn àsọtẹ́lẹ̀ yín ẹ ti máa ń sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ nípa pé aeroplane ọjà ń gbà kan aeroplane yìí tún wọ́n lulẹ̀ ọ̀rọ̀ ti kó ilẹ̀ tún mẹ́nu bà yìí kí lẹ fẹ́ rí sọ fún gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú torí wọ́n ní tí kíní kan ọba dègbò Olúkẹ̀mbò náà là á ké sí. ṣe rí mo lérò pé ìpínlẹ̀ Èkó wọ́n ní àwọn kan tí wọ́n ń pè ní ṣé ìpínlẹ̀ Èkó ló ní NEMA àbí federal government NEMA national emergency. bẹ́ẹ̀ni federal government ló ní NEMA. Lagos state náà ní tiwọn. bẹ́ẹ̀ni ṣe rí tí ẹ jẹ́ ká fi Ondo state ṣàpẹẹrẹ àti November December wọ early January Ọlọ́run sọ fún mi pé àwọn bandits ń plan lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ńgbà yẹn láti yàwọ̀ ìpínlẹ̀ Ondo láti ṣekú pa àwọn èèyàn ní kò sẹ́ni tó take action mo dẹ̀ send message sí gọ́fúnà Ayédatiwa o nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ o kò sẹ́ni tó gbọ́. ìyẹn ò lè ráyè tó fẹ́ dipò ẹlẹ́ẹ̀kejì. ètò ààbò ni ta ni chief security of the state pé kí àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn máa ń bàbá àbọ̀ sínú ewu kò sẹ́ni tó gbọ́ ṣùgbọ́n táwọn èèyàn máa ń fẹ́ gbọ́ ni pé ó ṣẹlẹ̀ ń Jọ́ọ̀sì tí Jọ́ọ̀sì náà Ọlọ́run sọ fún mi mo sọ lórí Chester ní January mo ní mo rí àwọn ọmọ wẹ́wẹ́ mo rí obìnrin mo dẹ̀ rí ọkùnrin mo dẹ̀ rí pé gbogbo wọn ń sun ẹkún mo ní ẹ̀yin èèyàn ẹ gbàdúrà o massacre ń bọ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tán àwọn Chester tí wọn kọ prophecy fulfill àwa ò sọ pé kí prophecy kó ibi kó ṣẹlẹ̀ lórí àwọn èèyàn but at the same time Bíbélì náà sọ pé bí àwọn èèyàn ò bá gbọ́ òun alóore ibi máa padà ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. irú àwọn kan tá a ló fẹ́ ṣẹlẹ̀ yìí àwọn emergency team ó yẹ kí Lagos state kan ní àwọn tí wọ́n wà atalat kò sí ní tó ní kí Lagos state kan máa ní helicopter for emergency response.
tí accident bá ṣẹlẹ̀ lórí Tomiland Bridge láàrin less than 5 minutes ó yẹ kí helicopter wà tí ó lè gbé àwọn èèyàn kúrò ní scene of accident. Ara àwọn nǹkan tó yẹ káwọn ìjọba ṣe ni kì í ṣe kíkà kan máa jó ijó káàkiri ká máa jó. Kò ṣe mí ò sọ pé kẹ́nìbọ̀dì má jó but ẹni tó bá fẹ́ jó lè jó. Ọ̀rọ̀ tí Lagos ni mò ń sọ o. Bẹ́ẹ̀ni. Ó tún fẹ́ jọ t'Ọ̀ṣun torí àwọn èèyàn lè pé gbà mọ́ ni wọ́n ń jó èmi ò sọ pé jó tí gómìnà ń jó ijó tó dáa ni ṣùgbọ́n Lagos State inú ẹ̀jẹ̀ nìyẹn wà sọ lọ́wọ́lọ́wọ́ ó ní wípé àwọn nǹkan kan àti yẹ kí ìjọba ṣe tí wọn ò ṣe. Bẹ́ẹ̀ ni irú àwọn nǹkan tí Ọlọ́run sọ sí pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ Lagos State ẹ rí i pé inú ìwé ìròyìn tí mo sọ yìí máa padà ṣẹlẹ̀ náà ni everybody á dẹ̀ máa wò torí pé àwọn èèyàn ò bẹ̀rù Ọlọ́run tí wọ́n bá ti rí wòlíì kan tó bá sọ̀rọ̀ wọ́n á ní tó fẹ́ jẹ ni. Bẹ́ẹ̀ni I don't mind that boy. Wọ́n á lẹ́yìn ìríran gidi. Nǹkan tí òyìnbó wá ní kò ríran mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn ṣe rí prophecy even tí wọ́n bá léèyàn máa kú mo ní kì í ṣe bad prophecy torí kò tí ì ṣẹlẹ̀ ní tí wọ́n ń sọ fẹ́ nìyẹn ni pé làmúra o èṣù ti plan kan báyìí sọ́jọ́ iwájú ẹ o múra o Ọlọ́run gan rán wòlíì sí ọba pé yóò kú sọ́ba kú ìmídélé ó lè má kú bad prophecy ni wòlíì mú wá ọba ní no òun ikú ò tí ìyá ó dẹ̀ kọjú sógiri Olúwa wo mo ṣe ń rìn ṣùgbọ́n rú àwọn tó ń ṣèjọba wá ń sìn kí náà fẹ́ fi challenge Ọlọ́run gbàtó ìpọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ gómìn mọ́ kí ló fẹ́ sọ fọ́lọ́ kí ló fẹ́ wí Ọlọ́run bá ní ibì kan fẹ́ dé bẹ́ẹ̀ nìkan Ọlọ́run dẹ̀ ti sọ fún mi pé gọ́fìnà kan o ní Nàìjíríà o pé ibi wà wájú ẹ̀ mo sọ láìpẹ́ ibi wà wájú gọ́fìnà kan ní Nàìjíríà yìí kí wọ́n gbàdúrà gbogbo àwọn tán bá ní fámìlì gọ́fìnà ẹ gbàdúrà fún wọn. tí fámìlì kí wọ́n wà nínú gómìnà. ṣe ọ̀pá àwọn ìjọba ń sìn àwọn òun létí gbọ́ gbogbo ilé tá à ń sọ yìí ṣùgbọ́n wọ́n létí ọba nílé tí ọba lóko ọmọ èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n yóò kì í ṣe pé wọn ò gbọ́ gba tí mo sọ tìpínlẹ̀ kan èmi mọ̀ pé wọ́n ń gbọ́ torí ẹni tó súnmọ́ gọ́fìnà stéètì tí mò ń sọ yìí ó sọ fún mi ó lóun ti sẹ́ndì ẹ̀ sí gọ́fìnà so ìyẹn kù sọ́wọ́ tiwọn o. ṣùgbọ́n nígbà tí wọn ò bá gbégbèsè. ẹ gbọ́ ohun alóore ètò ààbò ìpínlẹ̀ Èkó ó ṣe pàtàkì then àwọn emergency team nípínlẹ̀ Èkó ó ṣe pàtàkì Èkó ti advance kọjá pé kí nǹkan kan ṣẹlẹ̀ wọn wà ní rọ́nà lọ tráfíkì burúkú gbà tí nǹkan bá ṣẹlẹ̀ ń sìn àmọ́ ìgbà lórí Tomiland Bridge tráfíkì ó ti build up àwọn tó fẹ́ rescue ìpínlẹ̀ Èkó kan kì í sára o ibi ò ní ṣẹlẹ̀ torí Èkó iná làwa náà ń gbé àgbàdúrà kí ibi ó ṣẹlẹ̀ even ní Nàìjíríà àti lágbàáyé àgbàdúrà kó ṣẹlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọmọ kan wà tó jẹ́ pé ọmọ bẹ́ẹ̀lì àlè ni wọ́n kò sí bíbi ò ṣe ní ṣẹlẹ̀ lórí wọn. Bíbélì sọ wípé ó ní kìkì ojú rẹ ni ìwọ fi máa rí ìwọ sì máa wo èrè àwọn ènìyàn búburú. Bẹ́ẹ̀ ni ó ní ẹgbẹ̀rún ó ṣubú lọ́wọ́ ọ̀tún rẹ ẹgbẹ̀rún ó ṣubú lọ́wọ́ òsì kò ní súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ ó ní yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ ó ní nítorí rẹ̀ ó ní wọn ó gbé ẹni ọwọ́ wọn kí wọ́n má bàa fẹsẹ̀ rẹ̀ gún òkúta fẹ́ni tó bá gbọ́rọ̀ Ọlọ́run ẹni tí ò bá gbọ́rọ̀ Ọlọ́run àwọn áńgẹ́lì máa yẹ ọwọ́ wọn o ẹsẹ̀ yẹn ó sì máa fi gún òkúta náà yóò tún fa párọ̀ pẹ̀lú bó ṣe jẹ́ ni. ẹ ṣeun bàbá wa so mo ti sọ fún yín pé gbogbo ìgbà ẹ máa gbádùn prophet and scientist ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni mo ní kẹ́ ẹ máa pè ní kíákíá lórí ohun má sọ pé o ti rí tẹ́lẹ̀ àbí mo ti pe wòlíì kan wòlíì ọjọ́ wòlíì ìpè yàtọ̀ sí ìpè bẹ́ẹ̀ ni má fi tẹnìkan wí tẹlòmíràn ẹ̀tọ́ Ọlọ́run bá sọ pé wòlíì rẹ rèé ó lè má mọ̀ àfi tó o bá súnmọ́ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí ká fi eléyìí ká máa fi káàdì ẹ̀ nílẹ̀ ẹ dákun lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà lápapọ̀ fún ìjọba àpapọ̀ pàápàá ìjọba Bọ́lá Ahmed Tinubu aṣíwájú tó tún jẹ́ ìran Yorùbá nínú ìran tí Ọlọ́run ti fa ẹ̀yin náà yọ jáde gangan ìran Yorùbá lẹ́sà tí gbọ́ ní ìran Bọ́lá Ahmed Tinubu ìran Yorùbá àjọ wa nínú generation kan náà ọ̀dà pé state kan náà lẹ́tí jọ wá ọ̀tọ̀ọ̀tọ̀ ní state ẹ̀ má yà á tún yẹn lẹ̀ káwọn èèyàn má ètò mọ state wòlíì ìgbà state yín rèé àti mọ̀ yín àti mọ̀ wọ́n àwọn èèyàn dẹ̀ tún lè rò pé àwọn tó mọ̀ àwọn èèyàn lè rò pé ọmọ Bọ́lá Ahmed Tinubu ni kọ́ máa send account number pé wòlíì transfer a máa kọ́lẹ̀ máa kọ́lẹ̀ ọ̀rọ̀ lẹ́ ń bẹ̀rẹ̀ bá ń pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wòlíì prophet and scientist lórí ohun tó bá ròyìn lójú ẹ dákun mystery impartation mi gbọ́dọ̀ gbàgbé ẹ̀ kí n tó wá mú ìbéèrè lórí àwọn ètò tí ẹ máa ń ṣe
lóṣooṣù tóṣù yìí tá a wà yìí tó jẹ́ oṣù April ẹ dákun báwo ni ó ṣe rí. ṣe rí tóṣù kẹrin mo ti sọ ṣe rí ọ̀nà àrà ló fẹ́ bá wa torí ọjọ́ Friday ọjọ́ kẹwàá oṣù kẹrin ló máa wáyé gbogbo Friday kejì nínú oṣù ní Ministry Impartation máa wáyé ó jẹ́ Friday tó ń bọ̀ yìí ni pé ṣe rí ẹ̀bà àwọn áńgẹ́lì tóṣù yìí mo lè bẹ àwọn èèyàn pé káàjọ kan gbà toró yàtọ̀ gbogbo ẹni tó gbọ́ mi all over the world ẹni tó bá láǹfààní àti rán yàn wá kó rán wá ẹni tí ò bá láǹfààní àti rán yàn wá kẹ́nìyàn wá pè àwọn àmọ́ bẹ́ẹ̀ nìyẹn ó ṣe rí tiẹ̀ gbà ní gbogbo ibi tán bá wà láyé ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ ni pé Ọlọ́run sọ fún mi pé nínú àwọn ìrìn àjò April yìí àwọn ẹ̀dá méjì kan fẹ́ wá darapọ̀ mọ́ Ministry Impartation pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ rìlíìsì ire kan tó yàtọ̀ fún àwọn èèyàn ní oṣù kẹrin pé kò sẹ́ni tó wá tó darapọ̀ tí ò ní ire láyé o tí ìgbà rẹ̀ ò dẹ̀ ní yí padà ṣùgbọ́n Ọlọ́run báwo la ṣe wá fẹ́ mọ àwọn tó fẹ́ wá ìgbà tí áńgẹ́lì wá ṣe Ábúráhámù tán wá ṣe lóore Ọlọ́run ní tẹ́ máa ṣe ó láwọn méjì tí mo sọ yìí ó lóúnjẹ ni wọ́n máa jẹ oúnjẹ péré àtomi àwọn á ò pé òkè Ọlọ́run dẹ̀ sọjọ́ tí wọ́n wọ̀ ní ọ̀sẹ̀ yẹn gangan àtijọ́ Tuesday ń bì tó ń bọ̀ yìí láti máa sóúnjẹ níbí fún àwọn èèyàn látọjọ́ Tuesday tó ń bọ̀ yìí tí sọjọ́ keje ní àbọ̀jọ́ wò láti máa sóúnjẹ lọ́sàn-án láàárọ̀ lálẹ́ àwọn tí ó mu tíì láàárọ̀ jẹ iyán jẹ ṣú bẹ́ẹ̀ ni orin ìyìn yóò máa lọ lọ́sàn-án àti lóru títí wọ ọjọ́ Friday tó jẹ́ Ministry Impartation so Ministry Impartation ṣe rẹ́bùn àwọn áńgẹ́lì yẹn ẹ̀bẹ̀ ni mo bẹni tó bá mọ̀ pé òun ní àǹfààní láti gbà kò sí ní tẹ́ ẹ béèrè nínú ayé ní àkókò yẹn tẹ́ ò sì ní rí gbà lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ so Ministry Impartation tóṣù kẹrin ó máa yàtọ̀ gan o ó máa yàtọ̀ ẹ̀bùn àwọn áńgẹ́lì wà fún gbogbo èèyàn mo dẹ̀ ti ní káwọn èèyàn tètè dé torí mo mọ iye tí mo ṣètò ó lè jẹ́wọ́ ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì èyí ó bá ti fún àwọn èèyàn tó bá ti tán ibi tó bá ti tán sí ó ti tán náà nìyẹn ọ̀fẹ́ dẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn. tó òun lẹ tún gbọ́ yìí Ministry Impartation ètò tó jẹ́ pé ó mì gbogbo ìlú tìtìtì gbogbo àgbáyé ọ̀kan ṣoṣo nínú ẹgbẹẹgbẹ̀rún tó ètò tó ti ń wà ní gbogbo àgbáyé pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà òun lẹ gbọ́ yìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Friday tó bá kejì nínú oṣù tí April máa wáyé ní Friday on the 10th ní àgbàlá Ministry Impartation Palace number one Ọdẹ́yẹmí Street Bakare bus stop Igando Road Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́. number 1 Túndé Ọdẹ́yẹmí Street Bakare bus stop Igando Road Ìkọ̀tún Èkó. gbogbo ẹni tó bá fẹ́ wọlé ẹ̀yin tẹ́ ẹ bá wọlé láti ìlú Ìkọ̀tún láti ibikíbi tẹ́ ẹ bá ti dé Ìkọ̀tún ẹ sọ pé ẹ ń lọ sí Igando ẹgbẹ́ ọ̀kadà àbí márúwá ẹ bọ́lẹ̀ ní Bakare tó bá já ti Ìkọ̀tún lẹ̀ ń bọ̀ bọ́lẹ̀ ibi tí wọ́n já yín sí gangan ẹnu ọ̀nà yẹn ni ẹ wọlé sínú street yẹn ẹ ti rí ìchọ́ọ̀chì wa níbẹ̀ tó bá sì jẹ́ Igando lẹ́yìn bá wọlé Bakare bus stop bákan náà bẹ́ẹ̀ bá ti bọ́lẹ̀ ẹ sọdá sódì kejì òpópónà tán pè ní street tẹ́ ẹ gbà yẹn ibẹ̀ gan lẹ́ẹ̀tì bá gbogbo wa pàdé ibẹ̀ lẹ́ẹ̀tì bá Ọlọ́run pàdé bàbá tún wá ní kí n sọ fún yín pé tó gbogbo èèyàn kí a máa wá jẹ oúnjẹ ọ̀fẹ́ látọjọ́ Tuesday tí ń bọ̀ tẹ́ ẹ bá ti bóyá di tí bàbá òfin fi sí àsìkò Christmas Easter ni wípé wọ́n ti wò pé tó àti pé ìtọ́ni Ọlọ́run pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀dà náà ń lé tiẹ̀. yàtọ̀ sí yẹn mo ti sọ nínú ọ̀rọ̀ mo lọ́lọ́run sọ pé láàárín ọjọ́ Tuesday sọ́jọ́ Friday bí àwọn ẹ̀dá méjì kan fẹ́ wá síbí oúnjẹ ni wọ́n dẹ̀ béèrè ṣùgbọ́n Ọlọ́run ò sọjọ́ yẹn òun la ṣe fi sí Tuesday Wednesday Thursday Friday. ṣé ẹ ti gbáyé báyìí gbogbo ènìyàn bó bá rìn lọ tó bá yọjú lẹ́nu géètì wa pé ẹ gbọ́dọ̀ ẹ fún wa lóúnjẹ. pé ká fún wọn lóúnjẹ irú oúnjẹ téèyàn bá sì fẹ́ ènìyàn ọjẹ irú àwa tí èmi tí mi láìpẹ́ oúnjẹ púpọ̀ yìí bí iyán ní ìmọ̀ àmà bí. a ṣe ń sọ̀rọ̀ àwọn ọmọ Ọlọ́run àwọn tí ó gbé ráìsì wá àwọn tí ó gbé kẹ́kọ̀ọ́ àwọn èèyàn tí ń gbé oríṣiríṣi wá. kábíyèsí Ọlọ́run ẹ̀rọ ayé báyìí gbogbo ẹ̀ lọ́wọ́ à ń lẹ̀ bìbà àti ẹ̀bùn áńgẹ́lì pàápàá tó bá wá di ọjọ́ Friday yẹn gangan ni gbàǹkọ̀gbù tí gbogbo ẹ̀ yóò wáyé. bàbá ẹja fi lè ṣàkó káfí káàdì ọ̀rọ̀ ńlẹ̀ torí mo ti fẹ́ béèrè ìbéèrè yẹn lẹ́ẹ̀kan kí n tó tún yà bàrà lórí ètò ààbò Nàìjíríà kí ni àmọ̀ràn tẹ́ ẹ ní fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ṣe rí eléyìí tí mo fẹ́ sọ yìí ẹ lè rọra dá yọ ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ sí ààrẹ
pé wòlíì kan sọ wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kò péye rárá o. Ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tán bá ní kí n rètì ẹ̀ 1/10 máa fún ní 1%. Killing injust kì í ṣe nǹkan tó yẹ ká tún máa sọ lákòókò yìí. Ní Ondo State, ẹ wo àwọn ìpànìyàn tó ń lọ káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà. Kò yẹ kí ìjọba wa, mo rọ̀ yín nítorí Ọlọ́run, mo forúkọ Ọlọ́run bẹ̀ yín. Torí Ọlọ́run sọ wípé gbogbo ìjọba tó bá ti fi àyè gba ìtàjẹ̀ sílẹ̀, ó lóun ó fa ìjọba wọn ya. Ó ní ẹ̀mí àìmọ́ṣe, ó ní yóò dẹ̀ balẹ̀ wọn ò dẹ̀ ní rí ṣe mọ́. Ó ní mo ṣe ń bẹ̀ yín, mo bẹ̀ ààrẹ orílẹ̀-èdè wa lórúkọ Jésù, Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Àmín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórúkọ Jésù, Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Àmín. Ní ìgbà kẹta, ààrẹ Bọ́lá Ahmed lórúkọ Jésù, Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Àmín. Ẹ múra sí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ojoojúmọ́ ni àwọn ìdílé kan ń sunkún lórílẹ̀-èdè Nàìjíríà. Ojoojúmọ́ ni àwọn ìlú kan ń sunkún lórílẹ̀-èdè Nàìjíríà. Ojoojúmọ́ ni wọ́n ń gbé àwọn èèyàn kan lọ àjálẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ múra sí ètò ààbò Nàìjíríà. Ẹ má jẹ́ káwọn tó ń parọ́ tó máa sọ fún yín pé àránkà pé gbogbo ẹ̀ ń lọ déédéé, kò lọ déédéé o. Tàtẹ́ máa sọ nìyẹn, ṣùgbọ́n mo gbàdúrà ní orúkọ Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́, ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run yóò fún yín ṣe. Àmín. Kò ní dàrú lórí yín o. Àṣẹ o. Ẹja múra sétò ààbò. Bó ṣe jẹ́ nìyẹn. Tó a ní rí jù báyìí lọ torí a ti gba àkókò bàbá díẹ̀, àwọn èèyàn sì wà níkàlẹ̀, ẹ tún máa bá wọn pàdé prophet and scientist Olúṣọlá Àlàbí, bàbá tí Ọlọ́run fún ní ìpè mystery impartation yẹn, àṣírí oúnjẹ àwọn áńgẹ́lì àbí ẹ̀bùn àwọn áńgẹ́lì, gbogbo nǹkan oríṣiríṣi ni bàbá lọ́lọ́run fi jíǹkì wọn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní kẹ́ẹ̀pẹ́ because kò sẹ́ni tó mọ̀ ọ́ pọ̀ bí ò ṣe ọlọ́mọ, àwọn ni wọ́n mọ bó ṣe máa jẹ́. Ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lórí ohun tó bá rú yín lójú àtàwọn ìbéèrè tẹ́ ẹ bá fẹ́ béèrè lórí ohun gbogbo tẹ́ ẹ ti gbọ́ àti èyí tẹ́ ẹ túbọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ sí. Ǹjẹ́ títí ìgbà míì tá a tún láǹfààní àti máa bá yín pàdé, tá ẹ sì máa bá bàbá pàdé lórí ẹ̀rọ agbègbè Pavilion TV, àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ó dàbọ̀.